ó tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín ní nìkan jíyìn ọdún yín. Ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń pè tẹ́ ń béèrè ìbéèrè. A dúpẹ́ lọ́wọ́ yín. Ìfẹ́ lẹ ní sí wa, ìfẹ́ tẹ́ ẹ ní sí wa hàn. Tẹ́ ẹ sì ní sí ìtàn tí a bá ṣe bá a ti ń ṣe yìí, tí irọ́ bá ti pẹ́ tó ti ń lọ, tí òtítọ́ ò sì tá láyà, irọ́ lè di òótọ́. Ṣé ẹ gbàgbé? Wọ́n ní bí omi tó bá pẹ́ lẹ́nu ó lè di òkúta. Bí irọ́ bá pẹ́ ńlẹ̀ ó lè dòótọ́ tá a bá ti rẹ́ni ta. A dúpẹ́ fún ẹ̀yin tẹ́ ń bá wa ṣíà rẹ̀. A sì ti ń béèrè fún ìrànlọ́wọ́ yín. Ìkíní, ẹ máa bá wa ṣíà rẹ̀, ẹ máa láìkì, ẹ subscribe, ẹ ràn wá lọ́wọ́, ẹ ràn wá lọ́wọ́. Àwa náà fẹ́ ní stúdíò tiwa. Lónìí a tún fẹ́ tẹ̀síwájú. Ẹnìkan ló sọ, ó ní Kùránì la fi tẹ àwọn ìlú mẹ́ta kan dó. Ó dárúkọ Ìwó, ó dárúkọ Ṣakí, ó sì dárúkọ Ìlọrin. Ṣé rí bọ́mọ ò bá tàn yóò bá àrọ́bá o, àrọ́bá ni bàbá. Àwa ò wá láti máa tako ẹnikẹ́ni àbí láti bú ẹnikẹ́ni rárá o. Ẹ sì rí i pé gbogbo ìgbà tí mo bá ń dárúkọ bàbá wa Kábíyèsí Olúwo Abdulrasheed, tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi máa ń dárúkọ wọn. Ẹni ó bá sì bí ni náà làájọ. Mo jọ bàbá mi, mo jọ bàbá Adéyẹyẹ ẹni tàn mú sí lẹ́wà lówó mi yágùn bàbá. Ìrẹ̀lẹ̀ pọ̀ bó ti yẹ kó rí nìyẹn, bó ti yẹ kó rí nìyẹn. Lónìí mo fẹ́ ká sọ ìtàn Islam ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní Òtù Òjìrè. Tá a bá sọ pé kó Òtù Òjìrè, orúkọ wa nípìnlẹ̀ nìyẹn. Ṣé rí nígbà tí a bá bọ́ sí abala èyí tó kàn lẹ́yìn eléyìí tá a ti sọ ìtàn Ọ̀yọ́, ta ni Ọ̀rànmíyàn, ta ni Ọ̀rànyàn, Ọ̀yọ́ mélòó ló wà, níbo ni Ọ̀yọ́ ti tẹ̀dó sí, àwọn wo ló ń jẹ́ Yorùbá, níbo lorúkọ Yorùbá ti wá, ẹ̀yà mélòó ló wà ní Ọ̀yọ́. Ọ̀rọ̀ kì í síbẹ̀ o, ọ̀rọ̀ kì í síbẹ̀. A sì sọ, a sì mọ̀ mú ẹ̀rí wá. Ẹ mọ̀ pé ìtàn tiwa kì í ṣe ìtàn àròsọ tàbí àpọ́npa tàbí kásálà ń wí nǹkan wóróworó rárá o, rárá. À ń fẹ́ ká ní àkọsílẹ̀ tó dáa ni. Ẹ jẹ́ á lọ sínú tòní. Ẹ̀sìn tá à ń pè ní ẹ̀sìn ìsìláàmù ó dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti ọwọ́ arákùnrin kan tá à ń pè ní Muhammad Dan Yakub, tá à ń pè ní Muhammad Kufa. Arákùnrin yìí oníṣòwò ni. Ṣùgbọ́n ṣáájú àkókò yìí ni àwọn Haúsá láti òkè ọya ni wọ́n ti máa ń wá ṣòwò nílé Ifẹ̀ tí wọ́n bá Òtù Ifẹ̀ ṣòwò. Ìgbà tá à ń wí kò tí ì sí tó ń jẹ́ Ọ̀yọ́. Kí ni wọ́n wá ń rà? Ẹ ní sùúrù. Nígbà tá a bá débẹ̀, ohun tí wọ́n ń rà nílé Ifẹ̀ lásìkò náà ẹ máa gbọ́. Ẹ jẹ́ ká kọjú mọ́ tòní. Arákùnrin yìí láti Málì ló ti mú ẹ̀sìn wá. Òun ni àwọn bàbá wa ṣe ń pe ẹ̀sìn Mùsùlùmí ní ẹ̀sìn ìmọ̀le, ẹ̀sìn Málì, ẹ̀sìn ìmọ̀le. Ṣé ẹ mọ̀ wípé Yorùbá a nígbà tí pé ọ̀rọ̀ tiwa ti fi dẹrùn. Nígbà tí ìsìláàmù ó dé sí Òtù Yorùbá, ilẹ̀ Òtù ó dé sí ìlú Ọ̀yọ́. Ó sì débẹ̀ ní ọdún 1550 láyé Aláàfin Ṣàngó. Nígbà tí wọ́n bá ti ń ṣe àdúrà ńgbà náà, wọ́n ó gbọ́wọ́ sókè, wọ́n ó sì gbójú sókè. Allahu Akbar. Àwọn bàbá wa ó sọ wípé wọ́n ń kí ọ̀run, ibi tí ọ̀rọ̀ wọ́n ń kírun tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ lè rí ọ̀rọ̀ akírun wọ́n kírun nínú èdè Haúsá tàbí ti Fúlàní tàbí ti àwọn Àràbù. Àwọn bàbá wa ni wọ́n wò pé àwọn wọ̀nyí o ọ̀run ni wọ́n ń kí. Àsìkò mọ́sálásí láàyè Aláàfin Ṣàngó. Aláàfin Ṣàngó ló tulẹ̀ fún wọn láti kọ́ mọ́sálásí àkọ́kọ́. Lẹ́yìn èyí, nígbà tó di ọdún 54 54 years ni wọ́n kọ́ mọ́sálásí kejì sí ìlú Ìṣẹ́yìn. Nígbà tó tún di ọdún 51 tí mọ́sáàsì ti wà ní Ìṣẹ́yìn la tó ṣẹ̀kọ́ mọ́sáàsì ti Ìwó. Bẹ́ẹ̀ bá wá sí gbogbo ẹ̀ pọ̀, ẹ wá rí wípé ó ti di 100 ọdún àti ọdún 5 tí mọ́sáàsì ti wà ní Ọ̀yọ́ kí mọ́sáàsì ó tó dé ìlú Ìwó. Lẹ́yìn èyí ní ọdún 1655 ni wọ́n kọ́ mọ́sáàsì Ìwó. Ọdún 1655 ni wọ́n kọ́ mọ́sáàsì ti Ìwó. Wọ́n sì kọ́ ti Ìṣẹ́yìn ní 1604. 1810 láyé Ọ̀ṣúndínà bàbá Páńpá ni wọ́n kọ́ ti Ìbàdàn. Kí wọ́n tó yẹ̀ wá kọ́ ti Ìlọrin ní 1820. Bẹ́ẹ̀ lọ. Tá a bá wo àkọsílẹ̀ yìí, a rí wípé 100 ọdún ti kọjá sẹ́yìn tí wọ́n ti ń kírun, tí wọ́n ti ní mọ́sáàsì nílùú Ìwó, nílùú Ọ̀yọ́ kó tó di pé wọ́n rí ní ìlú Ìwó. What we are saying is, it's just a response to what somebody said, or some people are saying that Ìwó, Ìṣẹ́yìn and Ìlọrin were established through Quran. That it was Quran that
was used in establishing these 3 cities. It wasn't so. It wasn't so. It was Muhammad Kufa who brought Islam to Nigeria, and the first mosque was in Kano. But in Otu Ojire, in the western part of Nigeria of today, the first mosque was built in 1550 at Oyo. 54 years after, that was in 1604. Another one was built at Iseyin. Then in 1655, after 105 years of having mosque in Oyo, now they had a mosque in Iwo. Then in 1810, another one was built at Ibadan during the reign of Oshudina, the father of Apankpa, that prominent Ibadan warlord. Then in 1820, mosque was built in Ilorin. All these are for record purposes. We are not against anybody. We want to learn from you. We thank everybody for your support, for sharing this. Please continue to support us. We still need your support. We need your support. We want to have our own studio. We want to have our own library. The Lord bless you all. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. A ó tún máa tẹ̀síwájú nínú ètò wa. Ẹ ṣé púpọ̀.